fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. ètò mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àjànà kú kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo kí wa káàárọ̀ kásán kúrọ̀lẹ́ kálẹ́ ẹ kú àṣálẹ́ ní nàìjíríà táwa wà yìí. ètò ọ̀rọ̀ tó ń lọ lẹ́lẹ́ẹ̀kejì irú rẹ̀ lónìí òun náà ni a mú wá sí ojú ìwòran yìí ọ̀rọ̀ tó jà ròyìnròyìn nílẹ̀ láàrin Muyideen àti alàgbà Gabriel Agbala Gabriel àwọn náà ni mo tó sì fẹ́ sọ. ọ̀pọ̀lọpọ̀ ló pè mí lánàá lórí tí mo ṣe lánàá mo fẹ́ kí kinní kan yé àwọn èèyàn wípé Yorùbá bọ̀ wọ́n ní ọbẹ̀ kì í mì níkun àgbà ibi gẹ́gẹ́rẹ́ báyìí ni wọ́n sọ pé àti ń bá àgbà ẹni bá sì jẹ́ pé ẹni bá jẹ́ kó mọ tìfún tẹ̀dọ̀ ọ̀rọ̀ irú onítọ̀hún kò ní ṣẹ̀ṣẹ̀ gbé yára gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì. èmi kì í ṣe bàṣẹjẹ́ mi ò sí nínú bàṣẹjẹ́ mi ò sí nínú ẹni tí ó máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. mo rò pé nǹkan tí mo sọ lánàá àwọn tí wọ́n bá gbọ́ kò lè yà mí lẹ́nu ná anyways àwọn èèyàn tí wọ́n gbọ́ pín sí méjì bí mo ṣe ráwọn tó ṣàdúrà fún mi mo ṣe ráwọn tí wọ́n pè mí láláìní làákàyè wípé kò tiẹ̀ yẹ rárá kí n dá wòlíì Àgbàlá Gabriel lẹ́bi rárá pé torí abaramóore jẹ òní Muyideen mo rẹ́rìn àwọn tí wọ́n yìn mí tọrọ yé ẹ ṣeun mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ̀yin tẹ́ sì sọ̀rọ̀ sí mi náà wípé mi ò fi làákàyè gbọ́rọ̀ kalẹ̀ ẹ ṣeun mo lù yín lọ́gọ̀ ẹnu bákan náà ẹnìkan tiẹ̀ sọ fún mi pé ṣé ká kú sọ fún Àgbàlá Gabriel pé kó yọwọ́ nínú ọ̀rọ̀ Muyideen ibi tó bá dé kémi take over mo wá rẹ́rìn-ín gbogbo ẹ̀ mo fẹ́ fún yín lésì ẹ̀ kí n yànnàná ẹ̀ kó lè jè yín ṣé ẹ rí ọ̀bẹ kì í mì níkún àgbà ó ní Yorùbá sọ béèyàn bá sì rí báyìí gbogbo tójú bá rí kọ́ lẹ́nu sọ kí máa wá dájọ́ lánàá ṣé mi ò ní bà nǹkan jẹ́ ṣùgbọ́n máa yànnàná àwọn nǹkan kan tí kò yé wa tí mi ì fẹ́ mẹ́nubà lánàá máa mẹ́nubà lénìí ibi ìsàlẹ̀ kòkò tí mi ì fẹ́ túṣu dé lánàá máa tú díẹ̀ lénìí kọ́rọ̀ yẹn lè túbọ̀ yé wa sí ẹ̀yin tẹ́ ń takò mí ẹ̀yin tẹ́ sọ pé mi ò lágbèkalẹ̀ gbogbo wa pápátá níṣòwò ògùn bẹ́ẹ̀rán bá sọ lódò bẹ́ẹ̀já bá sọ lódò jàre àmọ̀ye tó tó èèyàn bá gbé oúnjẹ ìdìyẹ dání báyìí tó wá yọgi dání oúnjẹ tó máa ṣe ẹdìyẹ láǹfààní tó máa ṣe lóore ní o ṣùgbọ́n téèyàn wá yọgi dání báyìí ẹdìyẹ yóò ní súnmọ́yàn kódà kò rí pa dó jẹ́lẹ̀ ẹdìyẹ yóò ní wá ẹ̀yin náà ẹ practicalize kéèyàn mú igi gbọ́ ọ̀rọ̀ dání báyìí kó wá dóúnjẹ díẹ̀ lẹ̀ kó bá jẹ kúkú àbá aláṣẹ máa ń pẹ́ díẹ̀ nígbà náà a máa ń pè wọ́n bákan bóyá
gbogbo àgbébá ṣe máa ń pè wọ́n ẹran ìyẹn la máa ń ṣe àgbà ológbò ní mus gbogbo àgbébá ṣe máa ń pè ẹdìyẹ kéèyàn máa pè ẹdìyẹ adólọ́ọ̀pá máa wòyàn báyìí toró ti rí pò ti mú un tó lè pa òun dání ó ti mẹ́gbà dání. Bẹ́ẹ̀ náà ni táwa ń sọ lánàá sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá pìrìsẹ́ńtà náà ni Agbala Gabriel ọ̀nà bí tá a kàn gbé gbà ló yàtọ̀tọ̀ àwa ìjókòó sọ̀rọ̀ ni Agbala Gabriel náà sọ̀rọ̀ sórí social media ṣùgbọ́n wọ́n ń ṣe tiwọn lọ́nà ìgbà ìrànlọ́wọ́ fáwọn èèyàn ṣèbí ti rí wa bí ẹni tí ó lè understand ara wa ó ní mo ṣe eré ọ̀rọ̀ lánàá fèrèfé bẹ́ẹ̀ ṣùgbọ́n criticism tí mo rí látọ̀dọ̀ àwọn èèyàn lórí presentation mi lórí àwọn tí wọ́n ní sympathy fún Agbala Gabriel ṣùgbọ́n tí inú wọn ò dùn fún nǹkan tí Muyideen ṣe ẹ jẹ́ kí n bọ́ sí bọ́ọ̀bù wa kó lè yé wa dáadáa ṣe rí Muyideen tẹ̀ rí yẹn lóòótọ́ o bóyá 1% ó lè fi rẹ̀ ó lè má wà òkè tán fúlì bẹ́ẹ̀ tó ní Muyideen pé o if I am to say the truth mo ń fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ lánàá gẹ́gẹ́ bí àgbàlagbà tí ò fẹ́ àgbàlagbà ajá tí ò fẹ́ bá wọ jẹ́ but criticism tí mo rí lọ́wọ́ àwọn èèyàn látàná yẹn ó fi yé mi pé n tó ń ṣẹlẹ̀ ò yé ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Muyideen máa padà sórí ìyàwó ẹ̀ máa wá fi ti Agbala Gabriel parí ọ̀rọ̀ ohun tí Muyideen ṣe yé Muyideen o Muyideen 1% kì í dẹ wá ṣe pórí ẹ̀ ò pé mo ṣe gẹ́ẹ̀tì tó ṣẹlẹ̀ fún ni kì í ṣe pé kankan ṣe Muyideen rárá Muyideen ní quality kan tó jẹ́ pé ó máa ń ṣe most of ọkùnrin òun náà ni inú fùfù onínú fùfù ni Muyideen ẹni bá dẹ̀ ti jẹ́ pé onínú fùfù tí wọn bá ṣọ́ra ìyàwó orú wọn kì í gbádùn wọn tíyàwó wọn bá dẹ̀ máa gbádùn wọn á jẹ́ ìyàwó tó understand the in and out ọkọ ẹ̀ irú ìyàwó bí àwa máa ṣe tọkọ fẹ́ a máa sá fún tọkọ òfẹ́ irú irú lébẹ̀ ẹ̀ ní bá wọn parí ìjà bọ́kọ ṣojú nínú fùfù tó. Muyideen jẹ́ nìkan tó jẹ́ pé ó ní àròjinlẹ̀ gan gbogbo nǹkan kọ́ ni gold gbogbo èèyàn kọ́ ni ó jẹ́ pé gold máa attract ẹ̀ ju nǹkan míì lọ. Agbala Gabriel gbìyànjú ló gbèsè ayé Muyideen àmọ́ ṣe rí ó rọrùn láti fipá mẹ́ṣin dódò kò rọrùn láti fipá fún lómi mu. Agbala Gabriel must understand one thing Muyideen tẹ́ ń wò yẹn ọmọ orí street ni ọmọ orí ìrìn ni ìgbésí ayé t'Agbala Gabriel fẹ́ kó gbé ìgbésí ayé ọmọ bọ̀tí ìgbésí ayé ẹ̀ntáyé ẹ̀ ti da ìgbésí ayé ẹni tí ò ní àbàwọ́n ìgbésí ayé ẹni tí ò gbé street rí ìgbésí ayé ẹni tó jẹ́ pé life ẹ̀ ti wà reformed l'Agbala Gabriel fẹ́ kó gbé. Yorùbá ní ó rọrùn láti fipá mẹ́ṣin dódò kò rọrùn láti fipá fún lómi mu. Gbogbo nǹkan tó ní Muyideen ṣe yẹn wàláhì òótọ́ ni kò sí rọ́ọ̀tọ́ pamọ́ ó lọ mu drug ó lọ ta àbájẹ̀bù òótọ́ ni ẹ jẹ́ ká wo bo ni Muyideen ti bẹ̀rẹ̀ níbo náà ti mú wá orí street ni orí street náà ti pàdé Muyideen recharge card ní ọkọ̀ tó ń tà yẹn ṣẹ́yìn mọ́bí tó wọ̀ sùn nígbà yẹn ẹ máa wọn peer group tó ní fàpẹẹrẹ ẹ wo báyé ṣàtúnṣe dáa ẹ wo bọ́lọ́ ṣe gbàkóso ayé ẹ̀ but àwọn qualities kan kó lọ́wọ́ ẹ̀dọ̀la
quality yẹn quality ọmọ orí street ni, ọmọ orí títì. Kì í tán lára ọba kó má kú pàgà, kì í kán lára ọmọọba kó má kú dàsákì. Dàsákì tó sì kú lára Muyideen ni wọ́n rí yẹn. Kì í ṣe pé ó ní Muyideen ò pé orí ẹ̀ pé pa ọmọ tó ń ṣe. Lóòótọ́ in totality ó kàn lè nídìí kọ́ máa reform ẹ̀, kò dẹ̀ sí tó affect ẹ̀ ju drugs. Kì í ṣe pé ya wèrè rárá. Ó ti wà addicted sí drug nígbà tó ti wà lórí títì. That is just the analysis. Of which nígbà t'Agbala Gabriel ràn lọ́wọ́ tán tó mú sọ́dọ̀. Ṣé rí kíní yẹn? Stimulant kan wà náà tó ń fà tó ń mú yẹn. Stimulant ló ń pè. Ó máa dá wọn lọ́fun tó lónìí. Bí kí wọ́n tún wá. Kíní yẹn máa ń pè wọ́n wá ni. Bí kan ó máa ṣe wọ́n bí kan ti rí mu. Kan ti rí mu náà pè ní tinú cigarette wọ́n pè ní nicotinamide. Mi mọ̀ nǹkan pé tinú igbó torí mi mọ̀ nǹkan pa igbó mímu. But mo ṣe nínú agric cigarette. Mo dẹ̀ ṣe in tó ní nínú. Stimulant yẹn is called nicotinamide. Ẹni bá mú tẹ́lẹ̀ tó ti wà addicted sí, tó bá jẹun tán kíní yẹn máa dá lọ́fun tòló bí kó múlé. Tó bá jí láàárọ̀ kíní yẹn máa dá lọ́fun tòló bí kó mú. Tó bá lọ toilet kíní yẹn máa dá lọ́fun tòló bí kó mú. Bẹ́ẹ̀ náà làwọn tó máa mu drugs. Tó bá ti wá rí hindrance, tó ti rí àwọn tí wọ́n dá àwọn dúró, tó ń disturb wọn pé kán má lọ mú. Nicotinamide yìí mú tí ó bá ti mú kò sọgbọ́n ẹ̀ ni. Now àwọn tí wọ́n mu drug kò sọgbọ́n ẹ̀. Kíní yẹn náà ẹ̀wùn yẹn máa wù wọ́n. Tó bá ti wá rí hindrance láti ibikíbi, tó ti rẹ́nikẹ́ni tó ń disturb àwọn pé káwọn má lọ, wọ́n máa gbójú ìjà sónítọ̀hún ni. Kò sí nǹkan kan tó ń ṣe Muyideen jù pé one, ìgbésí ayé orí street ó ti mọ́ lára, ó ti wà nígbésí ayé ẹ̀. Gbogbo kí Agbala Gabriel máa ṣe bí ọmọ bọ̀tí, kọ́ máa ṣe bí kò tẹ́ lọ́rùn. Muyideen wants to go back to street. Àwọn traits wọn lẹ ti rí yẹn, àwọn characters wọn oníkan ta tẹ́tẹ́, kan mu drug, kan mọtí. Ìmí inú wọn kan ṣe ṣìnà. Those are their characters. Àwọn fi ń ṣayé ni. Bọ́tẹ́ bá mẹ́nìkan kúrò ń bẹ̀, tẹ́ bá mú kúrò ní street, tẹ́ mú lọ sílé, tẹ́ wá tọ́jú ẹ̀, tẹ́ ẹ̀ jẹ́ kó ráyè mú àwọn tó mu yẹn mọ́, kò lè fi bẹ́ẹ̀ rọgbọ. Olú ṣe Muyideen. But ètí mò ń sọ fún Agbala Gabriel lánàá ni pé bí Muyideen ṣe lóun fẹ́ lọ, táwọn náà sọ pé òkè àwọn release ẹ̀, èmi expect pé gẹ́gẹ́ bí ìpè tí wọ́n gbà, mi ò ní release ẹ̀ bẹ́ẹ̀, lémi mi ní release ẹ̀ bẹ́ẹ̀. Pàápàá jùlọ ìwé ilé tán sáré gbé fún wọn ní ìdẹ̀. Tòmí èèyàn ọgbọ́n ọmọdé tèmi lèmi fi sọ lánàá yẹn o, ọgbọ́n ọmọdé tèmi ni mo fi sọ. Mi sọ pé Agbala Gabriel ló lé Muyideen, ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ yẹn gbọ́, mi sọ pé òun ló lé. Acceptance tí wọ́n accept pé kó lọ yẹn ni mò ń sọ sí lórí pé gẹ́gẹ́ bí ìpè wọn kò yẹ kó sáré accept bẹ́ẹ̀ pé òkè kó máa lọ. Tó bá lọ well kò sí tọ́lọ́run ò lè ṣe gbèsè ayé ẹ̀ tọ́lọ́ bá ṣe tán láti tó lé ayé ẹ̀ ṣe. Ìgbésí ayé street ni Muyideen fẹ́ padà sí.
bọ́n ṣe ń ṣe yẹn ti sú àkọ́kọ́ náà ó tó nínú fùfù èèyàn wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. Then òótọ́ ni mo sọ according to tí màmá kan sọ fún mi pé ẹ kò yẹ kémi máa dá Agbala Gabriel lẹ́bi pé wọ́n ṣe wá dá Muyideen lẹ́jọ́. Wọ́n ní láti dá Muyideen lẹ́jọ́ lójú ìyàwó ẹ̀. Wọ́n ní ìdẹ̀ ó ní Muyideen rò mẹ́jọ yẹn wípé whatever tí ìyàwó òun bá ṣe ẹ̀yìn ìyàwó òun náà máa ń wà wọn kì í sí lẹ́yìn òun. Àgbàlagbà ajá kì í bá wọ jẹ́. Nínú ọ̀rọ̀ ọkọ àti ìyàwó èèyàn gbọ́dọ̀ gbé sẹ́yìn kan ẹ máa wà neutral ni. Ọtí mò ń tẹ̀ láti sọ lánàá nìyẹn ṣe pé mo fi ń bú Agbala Gabriel no ó yẹ kí wọ́n máa wà neutral tíyàwó bá torí pé ṣe obìnrin àwọn náà máa fi ṣe skit wọ́n á níṣẹ́ rí gender wa yìí obìnrin ejò ni wọ́n ṣe ń dùn lẹ́nu nu ẹ̀yin obìnrin ẹ má bínú o àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ ní rénú wọn o bí ìyá tèmi tó bí èmi àtàwọn obìnrin dáadáa míì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn a máa gbọ́ràn sọ́kọ lẹ́nu bẹ̀ṣẹ̀ ráwọn obìnrin míì wà pàápàá jùlọ àwọn obìnrin ìsìn sakara sodo mu gàrí lófo ló pọ̀ nù wọn tó bá ti rí pé ẹni tí máa kú fẹjọ́ ẹ̀sùn ẹ̀yìn mi ló máa wà wọ́n á máa dálẹ̀ o tí ò dẹ̀ ní tó tún bó bá dẹ̀ ti rojọ́ tẹ́yìn náà ti wà lẹ́yìn ẹ̀ inú ẹ̀ máa dùn sí ni á dẹ̀ máa ní ọkọ lára nulẹ̀ ara àwọn nǹkan tí mò ń sọ lánàá nìyẹn. Then Muyideen feel threatened ó ń feel pé wọ́n threaten òun ó feel pé òun wà nínú bondage pé wọn ò jẹ́ kóun free láti ṣe tó wọn baálé ilé ni ẹ má gbàgbé baálé ilé ni Muyideen tó dẹ̀ mọ̀ tó mọ̀ ọ̀pá tó mọ̀ bò tó mọ̀ ó níyẹn olóró gbẹjọ́lẹ̀ lánàá níbi jẹta dẹ̀ ni olóró gbẹjọ́lẹ̀ yẹn gbára tí Agbala Gabriel ti máa ń dáyàwó ẹ̀ láre fún ní nǹkan ò ti rọgbọ mọ́ nínú ilé to the extent that àárín òun àtìyàwó ẹ̀ lọ́rọ̀ ti ṣẹlẹ̀ t'Agbala Gabriel mú pankẹ́rẹ́ tó nà láyé Agbala Gabriel has no right mo tún tún sọ èmi tún tún sọ o ẹ̀yin tẹ́ bá máa bú mi ẹ bú mi sí o gbogbo ẹ̀yin tẹ́ bú mi lánàá ẹ ṣe mo dúpẹ́ mo fi kẹ́kọ̀ọ́ ni but màá tún repeat tí mo sọ lánàá bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ sí mi lọ́rùn màá tún sọ wípé on no circumstances láyé kò sí irú ọ̀rẹ́ tó hùn qu'Agbala Gabriel lè ṣe fún Muyideen tó máa wá wárántì kan mú ẹ gbà kí wọ́n máa dá Muyideen dọ̀bálẹ̀ kan máa bóńdì wọ́n kókó it is very wrong very wrong. Mo ní voice note ìyá kẹsẹ̀ ti bí báyìí lórí ọ̀rọ̀ yẹn ètí ìyá yẹn sọ ò ṣe é gbọ́ ni bẹ́ẹ̀ ìkanra nìyá yẹn fi sọ̀rọ̀ wípé ó ló yẹ kó lọ arrest Agbala Gabriel ní ẹ̀tọ́ wo ló ní láti máa ná Muyideen ò ń ṣe ọmọdé kódà ọmọdé èèyàn bí nínú ara àyàn gan tó bá d'Agbala Gabriel ló bí Muyideen tó ti dàgbà tó yẹn nínú òfin ẹ̀tọ́ wọn ò ẹ̀fà náà lú ẹ̀ pé kó dọ̀bálẹ̀ kẹ́ máa wá fi ń pankẹ́rẹ́ Muyideen tẹ́mi dẹ́ owó yẹn á fẹ́ ju Agbala Gabriel lọ ṣó wá yẹ torí pé àràn lọ́wọ́ ni mo sọ pé tí wọ́n bá gbé oúnjẹ dání fẹ́ dìyẹ tó o bá mú gi dání ẹ̀dìyẹ ò ní wá ara àwọn nǹkan tó mú Muyideen sọ pé òun ò ṣe mọ́ ẹ̀fọ́ òun lẹ̀ jẹ́ kóun free àwọn analysis yẹn mo give yẹn ọmọ orí street ni Muyideen he just want to go back to that street at all costs ó fẹ́ padà sí street gbogbo àwọn nǹkan tó ń dìbà ẹ̀ from doing kò tẹ́ lọ́rùn ẹ̀gbọ́n náà ẹ̀jọ̀ orí drugs ẹ̀ mú mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀fẹ̀ kó rí tẹ́tẹ́ ẹ̀ta mọ́ ó dẹ̀ ti wà addicted sí ó máa fẹ́ sá ní gbogbo ọ̀nà nígbà kan tí ẹ̀ wá fẹ́ aggravate case Agbala Gabriel náà wà nà ẹ̀ ní right láti nà sá then àwọn security yín inú àwọn security wo lè níyẹn tí wọn ò lè caution ara wọn tó jẹ́ pé wọn ò lè dúró fún àṣẹ yín kí wọ́n tó dáṣẹ pa lọ́wọ́ ara wọn. So
so tẹ́yìn bá ti help èèyàn tẹ́ bá ti help èèyàn security yín free láti máa discipline wọn ẹlẹ́mọ̀ pàwọn security yín ti nà ṣé security yín ní right láti nà rárá ni ṣé wọ́n láṣẹ ẹ fún wọn láṣẹ ẹ tún àwọn security yín lẹ̀ that ẹ gbọ́ àwọn tá a ràn lọ́wọ́ yìí o tá a kọ́lé fún tí wọ́n ń gbé rí àyè o ìtọ́ bá fi fọ́ọ̀bù nu wọn discipline ẹ̀ ṣé ilé fún wọn láṣẹ bẹ́ẹ̀ ara tèmi ń sọ lánàá nìyẹn ìtí mò ń sọ lánàá nìyẹn pé èyí tí wọ́n ṣe yẹn lè ba ìpè Àgbàlá Gabriel gan jẹ́ torí pé bíbélì sọ pé kírísítẹ́nì má ti sọ àsùnpara torí pé àárín ọ̀tá ló wà máa ṣọ́ra Àgbàlá Gabriel fúnra rẹ̀ gan ní láti máa ṣọ́ra nítorí pé àwọn tó ń fẹ́ kó ní pírọ́blẹ́mù pọ̀ pàápàá jùlọ lọ́dọ̀ àwa bloggers tí wọ́n capitalize lórí any mistake tó bá ti wáyé ṣẹ́ẹ̀dẹ̀ rí ìpè yẹn ìpè challenges ni ìpè tó jẹ́ pé kò sọ kọ́kọ́ bá kò criticism sínú ni kò sí àwọn nǹkan yìí ni mò ń sọ pé kán ṣọ́ tí Àgbàlá Gabriel àti ti Muyideen ni mò ń sọ yìí wọ́n ṣe bá wà báyàwó ẹ̀ o tàtíyàwó bá wá bá yín tó rojọ́ bẹ̀rí fún yín tẹ́yìn náà sáré support ìyàwó olórojọ́ kalẹ̀ yẹn pẹ́ báyàwó òun sùn lẹ́ṣẹ̀ máa ń gbèjà ìyàwó òun against òun ìtẹ́yìn gan ṣe yẹn sà ó lè kọ́sọ̀ ọ̀tá sáàrin ọkọ àtìyàwó lè dálé wọn rú tọ́kọ àtìyàwó bá gbẹ́jọ́ dé ẹni bá jẹ́ àgbàlagbà tó bá máa dá anybody lẹ́bi adábò tọkọ àtìyàwó lẹ́bi papọ̀ ni ìyẹn làwọn bàbá wa sọ pé adátaṣarán fáṣarán àádátaṣarán fáṣarán in totality ọkọ ò lè correct in 100% ìyàwó ò lè correct in tó bá máa mú yín dájọ́ fẹ́ ìkéyìí inú wọn ẹ̀ dájọ́ fún àwọn méjèèjì ni inú wọn wá jọrọ̀ ìwọ ìyàwó náà ṣe báyìí báyìí wọn kì í ṣe bẹ́ẹ̀ sọ́kọ ẹni o ìwọ ọkọ ìwọ náà ṣe báyìí báyìí nígbà tẹ́ ẹ̀ sọ pé wọn ṣe bẹ́ẹ̀ sọ́kọ ẹni ẹ inú ọkọ á máa dùn tẹ́bá dojú kọ̀kọ́ pé ìwọ náà tó mọ̀ pé ó ti má rì náà ó mọ̀ pé ó ti di baálé ilé wọ́n ṣe bẹ́ẹ̀ tó ṣe fún ìyàwó wọ́n ṣe bẹ́ẹ̀ sí ìyàwó èèyàn inú ìyàwó náà máa dùn wípé ẹ ti ń dọ́kọ̀ òun lẹ́bi but kó jẹ́ pọ́pọ́ lèèyàn máa dojú kọ straight tó máa kó gbogbo ọ̀rọ̀ lé lórí ló máa dá lẹ́bi tẹ́ wá fi ìyàwó lẹ́kọ̀ọ́ máa lọ láyé àfi àrùn discharge and acquainted ọkọ yẹn á fi cheated o olótúbọ̀ dalẹ̀ àwọn Muyideen rù I must confess to you Muyideen dẹjọ nínú fùfù èèyàn ẹ ṣọ́ ẹ wò ó nínú fùfù èèyàn ní ó níyàwó yóò ṣe gbádùn ẹ̀ then ara àwọn nǹkan tẹ́ ẹ ṣe injustice tẹ́ met sí Muyideen ara ẹ̀ tún ní wípé ẹ tún gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù ẹ̀ lọ́wọ́ ẹ̀ kò fún yàwó pé kíyàwó máa ṣalákòóso ṣọ́ọ̀bù rárá o àwọn àgbà máa pòwe pé bólúbàdàn bá wọ níkà ó mẹgbẹ́ bá bẹ ẹni tí ń ṣe kò sí bó ṣe lè jẹ́ wọ́n máa ń pòwe kan mo tí mo fẹ́ rántí sọ̀rọ̀ yẹn kíkéré ni kinní kan fi ń kéré tó fi ń ṣe baálé ilé ibi kinní kan gbàgbé wọ́n ṣe ń pòwe yẹn bó ṣe òkè Muyideen kéré tó òun sì lọ lórí ilé ẹ̀yin kọ́ lẹ máa gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù lọ́wọ́ Muyideen fúyàwó rárá akáláṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ wá yan èèyàn nínú ṣọ́ọ̀ṣì yín pé kí wọ́n máa mọ́nítọ̀ ẹ̀ torí bó ṣe ń náwó àti bó torí tó ń ṣe bó ṣe ń bẹ ṣe lórí wùwà tó ń lé kọ́sọ́mà dànù bẹ́ẹ̀ bá máa yan ẹnìkan kó jẹ́ bí monitoring group àbí monitoring agent fún yín fún ṣọ́ọ̀bù ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ wà gba kọ́kọ́rọ́ yìí tó tátì kó lọ́wọ́ ẹ̀ kó fún yàwó kó wá jẹ́ yàwó ló máa yọ owó oúnjẹ fọ́kọ ẹ̀sà kò gbà bẹ́ẹ̀ ẹ̀fúdé kàn sí àwọn èèyàn mi ní ọkọ̀ nínú máa ń sọ orú èdè bẹ́ẹ̀ ẹ bá nọ́jà lórí wọn tí ó bá gbà wá gbọ́ kò gbà òfúdé kàn sí ọba bí fúdé kàn sí kò gbà ó yẹ kó rí bẹ́ẹ̀ sà on no account must you beat
an aged man? On no account must you treat an aged man like that. Ẹ gbé lẹ́yìn ìyàwó ẹ̀, ẹ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀, ẹ gbé kọ́kọ́rọ́ fún ìyàwó, ẹ ti gbé ìyàwó yẹn lórí ẹ̀ ni. Ara àwọn nǹkan tí mú gbogbo ẹ̀yin tẹ́ mú ìdí abaramóore jẹ́ ní kò mọ́ọ́re, àwọn ará tí ò ṣe mọ́ọ́re nìyẹn. Ọmọ orí street ni ó dẹ̀ fẹ́ padà torí pé wọn ò jẹ́ kó ráyè ṣe tó máa ń ṣe gbà tó wà ní street. Counseling ló need, counseling wọ́n máa yànyàn tí ni tí wọ́n máa help ẹ̀, ó need the psychological counseling. Ẹlẹ́ẹ̀kejì marital life ẹ̀ wọ́n fi ní lára. Gbogbo ọkùnrin pátá ló máa ń fẹ́ kẹ́nu òun tọrọ nulẹ̀ o, gbogbo ọkùnrin pátá ló máa ń fẹ́ kóun já láṣẹ. Ẹ̀sà Agbala Gabriel, àwọn tí wọ́n máa ń ran ẹ̀yin náà lọ́wọ́ yẹn kẹ́ ẹ wá rẹ́ni máa dá yín dọ̀bálẹ̀ tó máa fi yín, tàbí kí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti mọ́mì kó wá jẹ́ pé gbogbo ẹ̀yin náà máa dá lẹ́bi. Kò sọkùnrin tó máa ṣe sà tó máa gbàrú ẹ̀ káṣò òdodo. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu Muyideen tí mò ń sọ yẹn, tí Muyideen sọ yẹn òun ni tí mò ń sọ̀rọ̀ lé lórí. So alẹ́ ìjọ Tuesday mo kúrò lọ́dọ̀ dájì mo kúrò lọ́dọ̀ Agbala Gabriel nínú ọ́fíìsì kan. Mo ní mò ń lọ ilé, mo fẹ́ lọ yàgbẹ́ nílé. Nígbà tí màá dé ẹ̀yìn kùlé nínú ilé pé kí n wọ ẹ̀yìn kùlé báyìí, mo ṣe yọ ṣubú lẹ́nu ọ̀nà stẹ́ẹ̀pù nìyẹn. Mo ṣe fi orúnkún sálẹ̀ sá orí tiles. Mi ṣáà lè dìde, mo fi wọ́ wọnú ilé mi. Ẹsẹ̀ yẹn sá hook débi pé mi ì lè fẹsẹ̀ yẹn rìn dáadáa. Mo ṣáàṣẹ̀ wá ń tọrọ owó oògùn tí mo fi ń ra oògùn sí ẹsẹ̀ yẹn títí tó fi di ìjẹta. So bó ṣe wá di ìjẹta yẹn torí ìyàwó mi tí bá ti béèrè owó lọ rẹ̀ pé bá mú owó kí lọ fi ra oògùn ṣẹ̀ṣẹ̀, ìwọ ló wà ní ìcháàjì ṣọ́ọ̀bù báyìí nísìnyí, ọwọ́ rẹ lówó ń dé sí, owó kankan ò sí lé ọwọ́ tèmi mọ́. Máa mú 1,000 kí lọ fi ra oògùn, 1,000 máa ń ta oògùn yìí, má jẹ́ ní stroke sínú ilé. Ìyàwó mi á ní kò sówó lọ́wọ́ òun ò tajà kankan ṣọ́ọ̀bù, òun ò ṣe kíní kan. Mi ì tó fẹ́ kó tó ń kọ̀ǹpilẹ̀ mi lọ bá dájú àdéhùn pé mo ṣáà ń wòran, mo ṣáà ń tọrọ owó tí mo fi ra oògùn. Bó ṣe wá di ní ìjẹta, mo gba àwọn búrẹ́dì àti peanut tí mo jẹ, mi ti pín àyìn lówó máa di sí mi, ṣáà gba àwọn ṣe 500 naira àti búrẹ́dì alẹ́ àti peanut yẹn. Mo ṣe wá jẹ búrẹ́dì yẹn tán, ẹnìkan ló fún mi ní owó tí mo fi ra oògùn yẹn tí mo wá lò fún ẹsẹ̀ mi yẹn pé ẹsẹ̀ yẹn tó lè rí mi fún mi. Bí mo ṣe wá lo oògùn yẹn báyìí tí mo jẹ mẹ́ tí mo lo oògùn yẹn báyìí mo ṣe sùn lọ nìyẹn. Bí mo ṣe wá jí lọ́sàn-án tí mò ń wẹ̀ lọ́wọ́ ní bedroom bí bọ̀dá tẹ pẹ̀lẹ́ evangelist àbúrò ní dájú ọdún àwọn ọdún wọ́n ṣe wá bá mi ní wọ́n ṣe kọjá lẹ́yìn wíńdò bedroom nìyẹn ní à ṣé bí Muyideen tí wọ́n ní òsì mú ilé ṣe bọ́ọ̀ ló ń wẹ̀ lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ tí Muyideen sọ yẹn ṣe rí ẹkọ déètì nílẹ̀ o, ọ̀rọ̀ mi ṣì wà nínú Muyideen tí ò ti ráyè sọ jáde o, ẹkọ déètì ní sílẹ̀ tó jẹ́ pé ní future ọ̀rọ̀ yẹn ṣì máa jáde. Òdodo mo sọ fún yín yẹn. Bẹ̀ gbogbo blasphemy wọ́n bá yàwó oṣù ni wọ́n ṣe kí ní kan perception lásán ló ní, perception lásán tó dẹ̀ jẹ́ pé most of ọkùnrin bẹ́ẹ̀ irú sẹ́ẹ̀tì wọn yẹn lè ní, torí background tó ti ń bọ̀ irú wọn yẹn lè ní. Ẹni bá lò 10 years in the street
street ò lè kúrò láyé o kódà kẹ́mú la Amẹ́ríkà ìṣe street sì máa wà láyé ẹ̀ kó ló ń ṣe Muyideen bàbá wa Agbala Gabriel máa tún sì bẹ̀yìn pé kẹ́ ẹ dìbò rẹ̀ báwọn èèyàn bá wá bá Muyideen bẹ̀ẹ́ gbà bí ó bá dẹ̀ wá gbà mọ́ kò sí tó burú tó bá ta ilé ẹ̀ tẹ́ ẹ kọ́ fún tí wọ́n wá ilé míì rà fún ní gbòòrò tó bá jẹ́ gbòòrò yẹn ló wù ú tó bá dẹ̀ ṣe wù kó ṣayé ẹ̀ gbà yẹn gbogbo ayé àfojú ara wọn rí ilé tẹ́ ẹ kọ́ fún yẹn sà tẹ́ ẹ bá fi lógún tán fi lọ́gbọ̀n tí Muyideen lòun ò padà kọ́ bá ta lé yẹn kọ́ wá mú nínú ẹ̀ kọ́ bá fi ra lé míì bó bá ní ṣéǹtì kan kó gbé bá ní ṣéǹtì kó máa gbé bẹ́ẹ̀ freedom tó nídìí ló mo rí lórí TikTok kan lẹ́nìí nínú ẹni tó bá ó kún TikTok o mo sáré mo rí excitement lára ẹ̀ freedom tó fẹ́ yẹn ó ti rí ó wá ń jó tínú ẹ̀ ń dùn yes kò ní freedom ìyá freedom ń jẹ ọ̀gbẹ́ ni nísìn aráyè tó bá jẹ́ lóòótọ́ ló ń ta bàbá jẹ̀bù aráyè ta dáadáa tó bá jẹ́ lóòótọ́ ló mu drugs á tún tún láǹfààní sí láti mú sí ṣe rí gbà tó bá wá yá ìtẹ̀yìn ń jà fún yẹn Agbala Gabriel ayé ẹ̀dẹ́fẹ̀ kó bàjẹ́ yẹn ayé ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ṣùgbọ́n ayé sì ń padà bọ̀ wá yìnyín ayé sì ń padà bọ̀ wá yìnyín pé máa ń dẹ̀ try pé kó má rí báyìí fún o kélé iná dẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ fún yín sà wọ́n ní rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore Wàsíù ló kọ ẹnikẹ́ni tó bá fẹ́ ṣoore kó jẹ́ wọ̀ntúnwọ̀nsì oore níwọ̀n ènìyàn ṣòro tí Yorùbá ń sọ nìyẹn níbi ìfẹ́ tẹ́ ẹ ní sí ẹ ti ṣìwàwù sí ìwà tẹ́ wá ṣìwù sí yẹn làwọn tó fẹ́ kó bàjẹ́ fún yín máa wá capitalize lé lórí ṣẹbẹ́yàn kan ló bá òkú TikTok ẹ máa wo tó máa jáde lẹ́yìn ọ̀rọ̀ ẹ máa rí páwọn èèyàn wọ́n máa fojú hàn sí so mo fẹ́ kẹ́ ẹ dẹ́ ńlẹ̀sà mo fẹ́ kẹ́ ẹ ṣe ní dẹ̀dẹ́ mìíràn wọ̀ ìfẹ́ àwọn èèyàn yín ẹni níwọ̀n tó wọ̀n sí ó yẹ yín ara àfẹ́tẹ́ ní sí oye ẹ̀fẹ́ kó bàjẹ́ fún un náà lẹ́sẹ̀ wọ́n bá bí yín léèrè kí ló dé tẹ́ ẹ̀ nà mo mọ̀ pé máa rí excuse mú wá excuse yẹn dẹ̀ máa jẹ́jẹ́ ní excuse pé bó ṣe ká mi lára sí ni ẹ má jẹ́ kí irú ẹ̀ ká yín lára mọ́ àgbàlagbà ni then tó bá padà wá bẹ̀bẹ̀ ẹ gbà mọ́ra ẹ wò pé ara challenges tẹ gbọ́dọ̀ ní ni tó bá sọ pọ́n fi lọ́gbọ̀n náà ó lọ náà ní fine no problem ẹ bá ta ilé ẹ̀ kan kó wú ẹ̀ fún pádẹ́dó náà ló fẹ́ tà ẹ kú ti gbéwèé lé fún mi mọ̀ bóyá ó ti wà lọ́wọ́ àmọ́ ti gbà bẹ̀ ẹ ti gbà padà bẹ́ẹ̀ bá gbà padà kó tà kó lọ ra ilé síta kó ra ilé síta tí ò tó yẹ tó ta ilé tiẹ̀ yẹn kó lọ rà síta kódà kó ṣe ìrúmàlẹ̀ bá lọ́sẹ̀ ó ti tó gbóhùn àtìyàwó ni títí tọ́mọdé máa fi wọ̀ abátemi nìyẹn lọ́dọ̀ tiyín Agbala Gabriel. Now Madamu Muyideen ìyàwó Muyideen àǹtí ẹ máa lẹ̀ ẹ pẹ̀lẹ́ seriously ẹ ṣe ẹ kú fọmọnìyàn ṣe àǹtí mi ìbéèrè kan ni mo kọ́ fẹ́ bi yín ná àkọ́kọ́ náà mi rò pé èèyàn kan ló tòsí yín fún Muyideen fún rẹ̀ ló wá bá yín according to what you said nínú àwọn questions kan bí yín léèrè secondly kẹ́ ẹ tó sọ pé mo gbọ́ kẹ́ ẹ tó ṣe mo gbọ́ fún Muyideen ó dá mi lójú pé ẹ ti rí dáadáa ẹ mọ orú èèyàn tó jẹ́ kẹ́ ẹ tó fẹ́ kẹ́ ẹ tó accept pé máa fẹ́ ẹ mọ ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ kẹ́ ẹ tó gbà pé máa fẹ́ esma ìbéèrè tí wọ́n fẹ́ bí yín ni pé do you really love him ǹjẹ́ nífẹ̀ẹ́ Muyideen dénúdénú lóòótọ́ àǹtí mi mo fẹ́ sọ fún yín pé ìrọ́lẹ̀ ń pa ẹ̀ nífẹ̀ẹ́ Muyideen wàláì ọlọ́run ọba mọ̀ from my own experience àti rírí tí mo rí yín yẹn ẹ̀ nífẹ̀ẹ́ Muyideen
ẹ nífẹ̀ẹ́ ìrọ́lẹ̀ ń pa débi sọ tẹ́lẹ̀ wá mà tẹ́ fi gbà fún ohun tẹ́lẹ̀ wá ni pé ẹ ti rí pé láìfẹ́ ti change ẹ rí gbogbo owó tán dá fún ẹ dẹ̀ rí lé ẹ̀yin náà fẹ́ di landlady ẹ fẹ́ fẹ́ ẹni tó ti nílé lórí tó jẹ́ landlord tẹ́dẹ̀ rí pé ẹ ti sọ́dẹ̀ rí pé eléyìí ó gbọ̀n ẹ fẹ́ kó jẹ́ pé ilẹ̀ máa control láìfẹ́ lẹ́ máa control gbèsè ayé ẹ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni kódà kí Muyideen lọ máa gbá bẹ́ẹ̀ bridge ẹ tẹ̀lé torí ìfẹ́ tó wà lára yín sí ǹjẹ́ rẹ́dì láti tẹ̀lé lọ bí tó lọ ṣé ẹ ti tẹ̀lé nítorí ẹ̀lẹ́kùn yín ṣe pọ̀ tẹ́ ṣe ń bá Agbala Gabriel mo gbọ́ statement kan tí woman yẹn sọ pé ká má padà ṣe sí àárọ̀ ànírà padà ṣe aburú ẹ̀sìn àárọ̀ yẹn gan-an ló ń ṣe tí ò fẹ́ padà sí ìyẹn wọ màdámù sọ o ẹ̀sìn àárọ̀ yẹn gangan ló ń ṣe tó fẹ́ padà sí o fẹ́ kí o máa jẹ́ landlord lọ́bi tó wà landlady lọ́bi tó wà kó dẹ̀ máa control shop then o tún lo advantage pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ̀yìn l'Agbala Gabriel máa ń wà ìyẹn kẹrin ò fẹ́ kí lè yín dàrú ni ìyẹn ṣe é ṣe bẹ́ẹ̀ a ti sọ fún sìn káwọn náà tara ti yín kọ́gbọ́n whatever tó bá ṣẹlẹ̀ a kì í gbèsè yẹn nìkan kódà kó ṣọkùnrin lèèyàn ń gbèsè yẹn gbogbo gbà a máa ní wúmà ẹ lára àwọn ayé òdẹ ní rí torí ẹ̀yìn ọkùnrin náà wà madam lọ túbẹ̀ ṣe kó dẹ̀ tọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run kádàrẹ́ àgbélébù ẹ oní Muyideen kó o fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ kó o fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ irú tó ń sọ fáráyé ẹ kò gbáràn ẹ kò jẹ́ kíní kan you don't need it at all obìnrin míì máa gbèjọ ọkọ ẹ̀ kú ni ìyẹn tó bá nífẹ̀ẹ́ madam owó Muyideen tẹ̀lé wa kò sówó lọ́wọ́ ẹ̀ báyìí o kò sówó ní ọwọ́ Muyideen wọ́n ti gbé àkóso ṣọ́ọ̀bù ẹ̀ lé ẹ lọ́wọ́ báwo ló ṣe wá fi owó yẹn tọ́jú ẹ̀ sí if it is true you love him this challenge time tó wà yìí you will stay by him at all cost mi rò kò rí mi pé pẹ̀lú tí mò ń sọ yìí àmọ́ bórí mi ṣe pé sí mo ṣe fi sọ̀rọ̀ ìyàwó ẹ lọ nífẹ̀ẹ́ ọkọ yín tọkàntọkàn ẹ lọ rí wípé ìtọ́ lọ ń dà sí lágbádá ni àfi kẹ́ ẹ máa yan ìwọ ló fọwọ́ rẹ̀ túùsẹ̀ pé tó fẹ́ fẹ́ nìyẹn fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ tí ọrùn wọn àtàgbàlá Gabriel máa fi sẹ́tù ó ní right láti dó lágbà Agbala Gabriel rárá ibikíbi tọ́kọ ẹ bá wà ibi tí yọ ẹni bá wà ní ṣomi sí ibikíbi tọ́kọ ẹ bá lọ ló gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ nínú òjò nínú ẹ̀rùn ń tọ́ ń pè ní for better for worse nìyẹn you have no right to stay in Agbala Gabriel at all padà lọ síbi tọ́kọ ẹ bá wà kó lọ dúró tọ́kọ ẹ tí akáláṣe o lè facilitate bọ́kọ ẹ ṣe máa padà síbi tó wà o ìyẹn tó bá ṣì wù láti padà is at his liberty láti padà àbí kó má padà bí ò bá ti wá padà ibikíbi tọ́kọ bá fi ẹ́ sí náà ni kó bá wà condition tó dé sí nìyẹn condition tó gbà sí nìyẹn o gbọ́dọ̀ n tó ń pè pé èèyàn nífẹ̀ẹ́ ọkùnrin tẹ̀mítẹ̀mí nìyẹn ó máa fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ ni madam bọ́rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn o whatever the case may be you must always stand by him I do tẹ́ ṣe lórí ọ̀tá yẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn o do you love him? I do. Are you ready to stand by him in rain, in sunshine, in death and in sickness? Àbálẹ̀ Christian ṣe máa sọ tó bá fẹ́ ọkọ̀ tó bá fòrùka sí yín lọ́wọ́ for better for worse for poorer and richer. Gbogbo àwọn òyìnbó tá à ń sọ yẹn àsìkò ẹ̀ ló dé practical yìí sí. You must stand by him. You must be with him any day anytime if it is true you really love him.
tí kì bá ṣowó tẹ́ rò kò nígbà yẹn lẹ lé wá. Wọ́n dẹ̀ lẹ́nìkan ti fẹ́ láti ìlú òyìnbó torí tiẹ̀ ni ò ṣe fẹ́ wọn mọ́ ìlú òyìnbó. Bóyá Muyideen bá ti wà ìlú òyìnbó báyìí, who knows. Sọ̀rọ̀ Agbala Gabriel lóhun ti ń facilitate bẹ́nìkan ti pè láti ìlú òyìnbó pàwọn fẹ́ torí tiẹ̀ ni ò ṣe fẹ́ wọn nílùú òyìnbó. Mọ̀ pọ́pọ́ ẹ mọ̀ inú fùfú ẹ̀ fún tó bá ti gbé déwọ̀ máa ká mẹ́ ni. Ọkọ ò lè jẹ́ ewúrẹ́ kí wọ́n náà jágùn máa tẹ̀. Rárá o, dráìfà méjì kì í wà nínú mọ́tò kan náà, mọ́tò yẹn á dànù. Mọ́tò yẹn ló ti ń dànù díẹ̀díẹ̀ tó rí yẹn. Ó bá ti wá mọ̀ pé gbogbo tó ṣe yẹn ò tẹ́ lọ́rùn, ò lè tẹ̀lé, àfi dandan kó dúró sọ́dọ̀ Agbala Gabriel. Kúkú divorce him. Yorùká tó fún ẹ kó divorce ẹ gbé lọ court. Sọ fún pé ò fẹ́ mọ́, kó wá ìyàwó tiẹ̀ síwájú. Kó dẹ̀ kú òun lé yẹn. Because you are no more his wife and he is still the rightful owner of that house. So tèmi nìyẹn fún yín o madam. Ẹ dúró tọkọ yín ẹ fìfẹ́ hàn. Trying time tó wà yìí, ẹ dúró tì kẹ́dẹ̀ encourage ẹ. For every successful man, there is always a very good woman. So bàbá mi Agbala Gabriel, ẹ má bínú o, gbogbo tó ṣẹlẹ̀ ẹ fi ṣoṣù kẹ́ fi para. Mo sọ fún yín lánàá pé kẹ́ ẹ wò pé it's one of your challenges. If Muyideen peradventure comes back and beg you, ẹ accept ẹ padà. Ẹ má gbọ́ gbogbo táwọn èèyàn sọ o, torí pé ìpè tí yín yàtọ̀ sí tiwọn o. Ẹ̀yin lẹ̀yin gbà pé àwọn ò gbà pé o. Ẹ̀yin lọ́lọ́run rán níṣẹ́ kẹ́ máa ṣàwọn èèyàn láàánú. Ọlọ́run ò rán wọn jẹ́ o. Àwọn kánsẹ́lọ̀, àwọn tíṣà tí wọ́n lọ tíṣà training tí wọ́n ní certificate, ẹ má jẹ́ kán train yín, ẹ má jẹ́ kán teach yín. Ẹ dẹ̀ má bínú. Jésù tẹ́lẹ̀ ń tẹ̀lé, ẹ̀yin rí kó bínú rí náà. Rárá o. Kódà ó hàn sí kó tó di pé wọ́n mú. Ó hàn sí pé Peter ó máa da òun lẹ́ẹ̀mẹ́ta, ó máa sẹ́ òun, ó dẹ̀ sẹ́ náà. Ó sẹ́ lẹ́ẹ̀mẹ́ta yẹn náà. Jésù ò torí ẹ̀ bínú sí. Kò torí ẹ̀ bínú sí, kò torí ẹ̀ gégùn fún un. So tó bá di pé wọ́n gbé lọ sọ́tún, wọ́n gbé lọ sósì, Muyideen lóun fẹ́ padà, ẹ gbà láyè. Ẹ jẹ́ kó padà sọ́dọ̀ yín. Ẹ mọ̀ pé iṣẹ́ tọ́lọ́ lẹ máa ṣe ìgbésí ayé ẹ̀ kì í tán nìyẹn. Tí mo rí sọ sí ọ̀rọ̀ yẹn nìyẹn, and èsì ní fún àwọn tí wọ́n pè mí tí wọ́n criticize tí mo sọ lánàá. In totality, Muyideen mi dá lẹ́bi, mi dá láre. Agbala Gabriel mi dá wọn lẹ́bi, mi dá wọn láre. Ṣùgbọ́n ìyàwó mo dá lẹ́bi. Ìdí tí mo fi dá lẹ́bi ni pé kò fi hàn tó kó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Kò fi hàn tó wípé ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Wọ́n dẹ̀ sọ pé nínú gbogbo condition lobìnrin gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọkùnrin. Lọ́kùnrin náà fi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ obìnrin. Condition tán bá ti bára wọn, dandan ni kán fìfẹ́ hàn sára wọn. Gbogbo ibikíbi tọ́kọ ẹ bá wà ló gbọ́dọ̀ bá lọ. Ẹ tilẹ̀kùn lé yín pa l'Agbala Gabriel, gbọ́kọ ẹ bá lóhun ò lọ bẹ̀. Ẹ tilẹ̀kùn pa kó o lọ bá ibikíbi tó bá wà kẹjọ gbé bẹ̀. Ó dá mi lójú gbangba pé kò ní jẹ́ abẹ́ bíríìjì ló máa tó wà mọ́. Ìyẹn ti kú ònú ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run á yọ́nú sí wa. Ẹ̀yin èèyàn mi nínú Olúwa, bẹ́ẹ̀ bá rí àwọn ọ̀rọ̀ tí mo sọ tí ò yẹ kí n sọ bẹ́ẹ̀, mo welcome comment yín. Ẹ bá mi kọ sí comment pẹ̀lú Gbàgede a kì í sọ báyìí la ṣe máa ń sọ. Kémi náà tún kọ́gbọ́n sí i. Ọgbọ́n ọmọdé tèmi lèmi fi dá sọ̀rọ̀ ọmọ yìí. Èní lágbára Ọlọ́run ló máa jẹ́ the last day tí máa dá sí i. Mo mọ̀ pé àwọn méjì máa dá sí i lóṣù tó ń bọ̀, dọdún tó ń bọ̀. But èmi bá ti kó close sí ọ̀rọ̀ ètò ìṣẹ̀lẹ̀ lórí ilẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan tí ò bá ti pẹnu sí máa gbẹnu kó bẹ́ẹ̀ ni ó ti parí nìyẹn. Tó bá sí pé táwọn èèyàn pè mí lánàá ni mo ti sọ tèmi lánàá mo panu mọ́. Àmọ́ lónìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ débi tó yẹ ká sọ̀rọ̀ dé. Àti ṣàkóso àti ṣàkósì ni mo bẹ̀ yín pé ẹ ṣe sùúrù. Mo ní pé Muyideen ti move on
inú ẹ̀ ti ń dùn kódà lórí TikTok yẹn mo rí tó ń jó pẹ̀lú dùnú freedom tó fẹ́lẹ̀ rí yẹn méjì wá ní nínú kí n tó ń jọmọ́ pa ọmọ tàbí kí n tó wọn ọmọ jẹ kó la ọmọ ìpọ́nú ẹ̀ àṣẹlẹ̀ nínú kí n tó wọn ọmọ jẹ kó pa ọmọ tàbí kí n tó wọn ọmọ jẹ kó la ọmọ mo wá bí Ọlọ́run pé tí ń mú ìdí ìjẹ ìkó là ní lọ́dọ̀ Ọlọ́run kó má jẹ́ kó máa pa bẹ́ẹ̀ Ọlọ́run á ṣe rọrùn bẹ́ẹ̀ fún mo kí yín o Agbala Gabriel ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú tọ́jú mo dẹ̀ kí ìwọ náà bàbá mi Muyideen ẹ̀yin náà ẹ kárí ẹ kú fọmọnìyàn ṣe ẹ wá rí bàbá wa Oríyọmí Hamzat tẹ́ dídí fìbàdàn sílẹ̀ fi lé ìfọ̀dọ̀ yín sílẹ̀ ní Àgídìgbò tẹ́ ẹ lọ síbi ọ̀nà bẹ́ẹ̀ ní òfin bẹ́ẹ̀ bùrọ̀ tí Ìbàdàn mọ́ dáadáa tẹ́ ẹ lọ ọ̀nà àwọn Agbala Gabriel dẹ́ jìnnà ọ̀nà wọn yẹn jì nírọ̀ ò dáa tẹ́ bá yà kúrò ní títì tẹ́ máa ṣì yà sọ́nà ibi tẹ́ máa gbàdélé wọn yẹn ẹ sì máa kọ́ rìnrìn ooo ọ̀dọ̀ Agbala Gabriel jí o torí ọmọ wa kúrò ní Àgídìgbò lẹ́lẹ́bí ní wòròdù bí tán wá lọ sọ́hùn lọ́hùn yẹn ẹ̀yin náà ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run gbogbo ojú tó wò mí pápátá gbóyún náà ni mo kí pẹ́ ṣé o ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ wọn ò ní tọrọ owó fún wa lágbára Ọlọ́run ọba ẹ má bínú o bí mo ṣe mọ jágajàga tèmi sọ ni mo ṣe sọ yìí ẹ sáfi mí yá mú ọmọ èyí tí n bá sọ dáadáa ń bẹ ẹ gbà kó ṣe mistake ni ṣe wá rí tí n bá sọ tí ò dáa yẹn gangan mo fẹ́ fi kẹ́kọ̀ọ́ sí ni kẹ́ ẹ fi correct mi kẹ́ ẹ kọ sínú comment ẹ bá mi túbọ̀ share fídíò yìí a lè sọ ó lè dọ́dọ̀ Agbala Gabriel ó dẹ̀ lè dọ́dọ̀ Muyideen náà kóun náà rí kankan àbí kejì dìbò bẹ́ẹ̀ ó sì lè dọ́dọ̀ ìyàwó ẹ̀ kíyàwó náà rí kan àbí kejì dìbò àdúrà mi sọ́lọ́ ni pé ilé yín wọ́n so yín pọ̀ ní èṣù ní yá yìí lágbára Ọlọ́run ọba mo sì ń bọ̀ wá rìkọ́ọ̀dù níbi ìkómọ Muyideen àtìyàwó ẹ̀ inshallah láìpẹ́ pàápàá ni ká máa gbọ́ pé abẹ́rẹ́ Muyideen má bímọ ìyàwó ẹ̀ náà ló bí fún un má di gbígbé kámẹ́rà lọ bẹ̀ báyìí tí màá lọ rí abẹ́ ṣe ń ṣe láì lágbára Ọlọ́run oní ọṣẹ ọlọ́kàṣogbò ẹ̀yìn tẹ́ bá ògbó iná làdúpẹ́ lọ́wọ́ aláwìyá adébá sàkúlẹ̀ ọmọ fàtíṣà lábẹ́òkúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀lẹ̀ jẹ́ ẹ máa gbọ́ àwa buwọ́lu ṣánẹ́ẹ̀lì wa kẹ́dẹ̀ máa bá wa kọ́mẹ́ǹtì mo fẹ́ gbọ́ ọ̀kan tẹ́yẹ èèyàn tó fẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì síta náà pátá gbóyún mo ka kọ́mẹ́ǹtì yìí tèmi náà mo tún fẹ́ kà ó yẹ máa bá mi kọ́ láyọ̀. èmi ni Muyideen ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Muyideen Agbala Gabriel mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún mi mo lè ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Agbala Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn lẹ́ ṣe fún mi àti donation lẹ́ ṣe fún mi ní gbogbo ìgbà tí mo nílò donation yìí nígbà náà lọ mo dúpẹ́ o mo mọ̀ lóore o mi ò kì í ṣe aláìmoore o mi ò dẹ̀ kì í ṣe abáramóore jẹ. ọmọ 40 years tèmi yé mi àmọ́ ọjọ́ rọ̀ ò tí ì tó. inú bí mi mo mú pankẹ́rẹ́ alájí pankẹ́rẹ́ tó dà mo mú ó yá dọ̀bálẹ̀ mo dẹ̀ lọ èmi ètò àpá àwọn security ti bá wí kémi tó dé mo mọ̀ ti bá wí mo mọ̀ ó yá dìde. dábí ọbẹ̀ so ṣe freedom tẹ ó ṣe. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters.
bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.